state of ignorance ó lẹ́wà nígbà náà ẹ̀mọ́ kankan bá ṣe bí ọmọ kalẹ̀ kò mọ bí tí wọ́n bí sí kò mọ àwọn èèyàn tó ń bọ̀ wá bá kò mọ ìlú tán bí òun sí kò mọ state kò mọ orílẹ̀-èdè ọlọ́wọ́n bá ní bí gbogbo iṣẹ́ rí nìyẹn kó tó wá di pé ó wá di dókítà ó di ẹnjìníà ó di pòfẹ́sọ̀ ó di imam ó di àfáà ó di gọ́ọ̀nà ó di president níjọ́ tó jáde nínú ìyá rẹ̀ ọlọ́wọ́n bá ní kò sí nǹkan kan tó yẹ yìí kí ló wá dé tẹ́rù pé ti mímọ̀ tẹ́rù ágì pẹ̀lú ọlọ́wọ́ ṣe bígbà tẹ́ délé ayé níjọ́ tí wọ́n mú yín jáde nínú ìyá yín tọ́lọ̀wọ́ bá mú yín jáde la ta'lamuna shay'an ọlọ́wọ́ bá ní ẹ̀kú mọ̀ kankan níjọ́ náà ẹ lójú mi kò ṣàǹfààní ẹ létí mi kò wúlò ó dá nǹkan kan mọ̀ níjọ́ tí wọ́n bí ọ gangan àyàfi tí wọ́n sọ fún ọ bẹ́ẹ̀ sì ni o létí olójú níjọ́ náà ta ni ẹni náà nínú wa tó lè sọ fún wa níjọ́ tí wọ́n bí ohun kí ló ṣẹlẹ̀ bó ṣe jáde pọ̀ láì sọ tó ṣẹlẹ̀ níjọ́ náà láì ṣe pé wọ́n sọ fún ọ ṣèbó olójú ṣèbó létí ọ́sàgbọ́n sọ nǹkan sọ ọ̀rọ̀ tẹ́nìkan sọ ọ̀rọ̀ tí yá rẹ̀ sọ ní bó ṣe bí ọkà lẹ́tọ́ sọ̀rọ̀ tí dọ́kítọ̀ sọ àbí nọ́ọ̀sì níjọ́ tí wọ́n bí ọkà lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ̀n bá ní la ta'lamuna shay'an ọlọ́wọ̀n bá ní ẹ̀mọ̀ nǹkan kan níjọ́ tá a mú ní jáde nínú ìyá yín ọlọ́wọ̀n bá ní lẹ́yìn ìgbà tẹ́ dáyé tán láṣẹ̀ṣẹ̀ wá fún ìgbọ́ràn yín lágbára etí ilẹ̀ ní kò sí ìgbọ́ràn wal absar àṣẹ̀ṣẹ̀ wá fún ìríran yín lágbára ojú lẹ gbé wáyé ìríran bẹ̀rù lágbára wal afida lóòótọ́ ọpọlọ ń bẹ kò sóye nígbàtẹ̀ dáyé tán láwọ́ àwọn àṣẹ̀ṣẹ̀ jẹ́ kí gbogbo àwọn nǹkan yóò develop lára yín lẹ́fìlẹ̀ dá nǹkan mọ̀ lẹ́yìn náà lè máa fọwọ́ gbáyà wípé mo mọ̀ ọlọ́wọ́ bá ní gbogbo tí mo wá fi jíǹkì yìí kí nìdí àti gbọ́ràn àti ríran àtòye tí mo padà wá fún yín kí nìdí tí mo fi ṣe gbogbo ẹ̀ fún yín ọlọ́wọ́ bá ní kẹ̀lì ìjọsìn fún ọlọ́wọ́ bá ní la'allakum tashkurun ṣebí kẹ̀lì máa fi dúpẹ́ fọ́lọ́ ní ọ̀gá ọpẹ́ náà sì ní ìjọsìn ìdí nìyẹn tọ́wọ́n bá ti torí ẹ̀ ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa àfáwà al-Hafiz Ibn Kathir nínú tafsir wọ́n ṣàlàyé ááyà yìí fún wa wọ́n ni yukhbiru ta'ala an kamali ilmihi wa qudratihi ala al-ashya wọ́n ni ọlọ́wọ́ ọba ó ń júwe fún wa pípé ìmọ̀ rẹ̀ àti pípé agbára Ọlọ́run lórí gbogbo nǹkan pátápátá fi ilmihi nínú ìmọ̀ Ọlọ́run ghaybu samawati wal ard wa ikhtisasihi bidak ìmọ̀ gbogbo tó ń bẹ nínú sámà àti nínú ilẹ̀ ọwọ́ Ọlọ́run bá ní gbogbo ẹ̀ wà káwá bọ́ sí orí táyà yìí gan oní thumma dhakara ta'ala minnatahu al-ibad ọlọ́run bá ń sọ ìdẹ̀ra rẹ̀ lórí àwọn ẹrú ẹ̀ fi ikhrajihi iyyahum min butuni ummahatihim la ya'lamuna shay'an ìgbà tọ́lọ́run bá mú wọn jáde nínú ìyá wọn tí wọ́n wà nípò ẹni tí ó mọ nǹkan kan thumma ba'da hadha lẹ́yìn ìgbà tó mú wọn jáde tán
yarzuquhum ta'ala as-sam'a ọlọ́run fi ìgbọ́ràn ó fi jíǹkì wọn alladhi bihi yudrikuna al-aswat ìgbọ́ràn yìí lẹ́ẹ̀fì máa ìntáyé ń wí ìgbọ́ràn lẹ́ẹ̀fì máa gbọ́ntáyé ń wíyé wal absar ọlọ́run sì tún fún wa ní ìríran allati biha ihsuna al-mar'iyat ó ní wọ́n fi máa rí àwọn nǹkan ọlọ́run tó fún wa wal afida làákàyè wa hiya al-uqul ọ̀nà lọ́pọlọ allati markazuha al-qalbu ala sahih èyí tó ṣe wípé ààyè rẹ̀ gangan ní làákàyè wal aqlu bí ọ̀nà ní ọkàn wal aqlu bí yumayyiz bayna al-ashya dọ́ọ̀ríà wà náà fìyà làákàyè ọpọlọ yìí lọ́mọ ni ó fi lè máa ṣe yàtọ̀ láàrin tó wúlò àti tí ó ṣàǹfààní wàhálì ìlúkúwà wal-hawas ṣẹ́rí agbára ìfúramọ́ èyí tó ń bẹ níbi làákàyè èyí tó ń bẹ níbi ìríran èyí tó ń bẹ níbi ìgbọ́ràn تحصل للإنسان على التدريج قليلا قليلا níjọ́ tí wọ́n bá bí wa níjọ́ náà kọ́ ní ìrìnà wa yóò lágbára níjọ́ tí wọ́n bí wa níjọ́ ẹ̀kọ́ náà ní ìgbọ́ràn wa yóò lè gbọ́ gbogbo nǹkan níjọ́ tí wọ́n bí wa níjọ́ ẹ̀kọ́ náà ní làákàyè wa ni ó lè gbọ́ gbogbo nǹkan yé níṣe ni yóò máa dàgbà díẹ̀ díẹ̀ كلما كبر زيد في سمعه وبصره وقوي عقله حتى يبلغ أشده torí wà tán bá ti bí ọmọ nìyàn bọ́mọ nìyàn bá ti ń dàgbà sí ní ojú rẹ̀ wọ́n dìvẹ́lọ̀pù sí ìríran ìgbọ́ràn òye rẹ̀ bó bá ti ń dàgbà sí ìyẹn túmọ̀ sí pé ìgbà tí wọ́n bí wa gangan ìgbà tí a jáde nínú ya wa gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n lẹ kò wúlò kò tí ì máa ṣiṣẹ́ ọlọ́run bá ń dá wa padà sí ìpìlẹ̀ wa kó tó bá fẹ́ ṣe fáì ọlọ́run kì í ṣe ẹni tó lè máa ṣe fáì ọlọ́run kì í ṣe ẹni tí ó sọ pé ṣe báyìí tí wọ́n sọ pé ó ṣe báyìí torí pé ẹni tó mọ ìpìlẹ̀ rẹ ló sọ̀rọ̀ ẹni tó tó kí ìpọ̀n rí ẹ fún ọlọ́lọ́ kì í ṣe ẹni léyàn lè gbó lẹ́nu ọba tó mọ ìpìlẹ̀ wa ní ọba tó mọ bá ṣe rí tẹ́lẹ̀ ní kó tó di parí bá tó ṣe rí ọlọ́wọ́ wa ni wọ́n wọ́n akhrajakum min butuni ummahatikum لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. آية 78 tàkàyí àwọn kókó mẹ́rin kan bẹ̀m̀bẹ̀ ká tó kúrò lérí ẹ̀ tàbí ká gbọ́yé kókó àkọ́kọ́ ó náà ni pé wọ́n mọ́ akhrajakum min butuni ummahatikum wallahu akhraja ọlọ́wọ́ bá ní òun lòun mú yín jáde nínú ìyá yín níjọ́ tí wọ́n bí yín àkọ́kọ́ ìta afẹ́ká nínú jáde ń bẹ̀ ó náà ni pé ká má ṣèṣì máa ní nínú ẹ̀mí wípé gbígbin tóbìnrin gbin lọ́mọ fi jáde ó kàn jẹ́ irin iṣẹ́ ni àìmọye gbígbin tọ́mọ òní jáde àìmọye gbígbin tọ́mọ òní kúrò níbi tó wà ìgbà tọ́lọ́wọ́ pàṣẹ kó jáde bẹ́ẹ̀ ti sọ pé dandan ẹ̀ ṣiṣẹ́ abẹ òkú ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ jáde torí pọ́lọ́wọ́ kádàrá pé kó wá sáyé àkọ́kọ́ ni gẹ́gẹ́ bí mùsùlùmí ìyẹn gbọ́dọ̀ wà lẹ́mìí wa àgbùdọ̀ ló dọ́kítọ̀ ní káà midwife yẹn gbìyànjú tí ìbá ṣe tiẹ̀ ní ọmọ Yorùbá kú
mùsùlùmí sọ̀rọ̀ bẹ́ẹ̀ akáláṣe a lè sọ pé ọlọ́run lo dókítà yẹn ọlọ́run ọba gba ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ọlọ́run ọba fi ṣe sábàbí bí mùsùlùmí ṣe máa ń sọ̀rọ̀ yẹn láti máa fi ìgbàgbọ́ wa hàn nínú ọlọ́run àgbàgbára rẹ̀ wallahu akhrajakum min butuni ummatikum wallahu akhrajakum min butuni ummatikum. àkọ́kọ́ nú ẹ̀ gbogbo bímọ gbogbo ọkọ tí wọ́n bímọ fún ẹ jẹ́ ká lọ nínú ẹ̀mí wa wípé gbígbin obìnrin kọ́ lọ wọ́n fi jáde gbígbin yẹn ó kàn án jíjáde lọ́wọ́ jíjáde yẹn àṣẹ ọlọ́run torí pọ́lọ́ wọn bá fi ti sọ́dọ̀ ààrẹ nínú ìbáwọ̀ ọlọ́wọ́ bọ́ sọ wípé àkọ́rọ́jà láàrù alàtúmáàlì ọlọ́wọ́ ò ṣe ní fíìlù wà fáyìn kò ṣe ní jùmlátù ìsìníyà fìlíyà ó ṣe ní jùmlátù ìsìníyà wallahu ó ti ara rẹ̀ síwájú ìyẹn túmọ̀ sí pé dókítọ̀ ó ti kó bẹ̀ midwife kò lọ́wọ́ ń bẹ̀ gbígbin obìnrin kò ní nǹkan kan ṣe gbogbo èyí tá a kàkálẹ̀ yẹn wọ́n kàn jẹ́ ìkúnlọ́wọ́ irin iṣẹ́ sábàtì fún tọ́nà wọn bá ṣe lọ́gbọ́ fẹ́ ṣe ìyẹn jẹ́ kókó àkọ́kọ́ tí gbogbo bímọ ta gbọ́dọ̀ ní nínú ẹ̀ wípé ọlọ́run ọba lọba tí máa ń mú ọmọ jáde ọmọ ò ṣe jáde nígbà tó wà lóṣù méje torí pọ́ máa ti pé tọ́mọ bá ti jẹ́ ọmọ 7 months nínú gbogbo ẹ̀yà ara rẹ̀ ti pé ó lè jáde nígbà náà ṣùgbọ́n lọ́nà wọ́n ti jáde ọmọ pé 8 months ó ti pé ṣùgbọ́n lọ́nà kò sí àkójọ jáde bóbìnrin lọ síkù wọ́n ti ní padà lé kò ì tó ọmọ mi akóṣù mẹ́sàn oṣù mẹ́sàn rẹ̀ á tó kọjá oṣù mẹ́sàn ọmọ mi àádọ́gbọ̀n oṣù mẹ́wàá ọmọ mi àádọ́gbọ̀n oṣù mọ́kànlá wọn ò tún níbi torí pásìkò tí bẹ́ẹ̀ bá sì lẹ́ lọ ṣiṣẹ́ abẹ òkú ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ jáde ẹ jẹ́ ká lọ gbà nínú ẹ̀mí wa lórí ọlọ́run tó dá wa òun ló ní plan fẹ́ẹ̀kì kọ̀ọ̀kan wa àsìkò tá a wọ ilé ayé ó mọ̀ iye déédéé aago tí ó jẹ́ ó mọ̀ tásìkò yẹn ò bá pé tí ìyá aago yẹn ò bá pé obìnrin ó gbìngbìngbìn ni kò ní bímọ wọ́n lọ wá kọ́rajà fún un mìíràn bùtù ní ọmọ àti kún kókó àkọ́kọ́ ọ̀nà ni pé a gbọ́dọ̀ gbà ìgbàgbọ́ wípé ọlọ́run ọba ní ọmọ jáde láti inú ìyá torí pé òun náà ló di ẹrù yẹn síbẹ̀ kìí sọkọ òun ló di ẹrù yẹn síbẹ̀ kìí sọkọ ló di síbẹ̀ ọlọ́run ló di síbẹ̀ ẹni tó di síbẹ̀ náà ló sì lè tútù àkọ́kọ́ ni inú kókó tá a fẹ́ ká mú nínú àyà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ní búkú ni ó máa ti kún ọlọ́mọba ní láti inú ìyá yín ìyẹn túmọ̀ sí wípé ẹni tí a lè pè níyà wa ọ̀nà lẹ́nìká gba inú rẹ̀ kọjá bàbá gbogbo ẹ̀yìn àwọn ìyá wa ìyá gangan ìyá lọ́dọ̀ ọ̀tọ̀lọ ìyá nínú òfin ṣẹ̀ríà ó náà lẹni tó bá lo àwọn àsìkò kan nínú ẹ̀ títí tó gba ara rẹ̀ jáde yálà ara rẹ̀ ló gbà jáde ni àbí wọ́n ṣiṣẹ́ abẹ wọ́n gbé ọ jáde ó sáwà ní inú ẹ̀ fáwọn àsìkò kan irú ẹni bẹ́ẹ̀ lèèyàn pè níyà tó kí pàtàkì fẹ́ sọ láàyè yìí ó fi ìṣesí yẹn ti sára àyá ó nínú àwọn ẹ̀yà yín a jẹ́ pé gbígbé inú wọn yẹn ló sọ wọ́n di ìyá wa ẹlòmíín bẹ nígbà tí wọ́n bí ìyá ẹ̀ kú
ọ̀tọ̀lẹ́ni tó tọ́jú ẹ̀ tí ń pẹ́ ní ẹni ìyá òun ṣùgbọ́n yóò máa sọ pé ìyá rẹ̀ náà ẹ máa wo Yorùbá ìyá rẹ̀ náà ni ṣùgbọ́n nǹkan ló bí ọ tí ọ̀rọ̀ láti sọ pé náà ló ń fa ti a náà sínú ọ̀rọ̀ nǹkan yẹn sórí jìnà mùsùlùmí ni mí mùsùlùmí náà ni mí ó ti ní kí sórí jìnà ṣùgbọ́n àìgbọ́ Yorùbá má lè ní ẹlòmí mùsùlùmí lè mí lọ́fẹ́ sọ mùsùlùmí náà ní ìyẹn ti ní túmọ̀ ó ní linguistic implication tó bá ní mùsùlùmí náà I'm also a Muslim also tó fi sí yẹn ó ti bọ̀rọ̀ ẹ̀jẹ̀ I'm a Muslim I'm also a Muslim why also ìyẹn túmọ̀ tó pàtó wọn píntán additional ni also the linguistic implication of also is addition so ìyẹn gbà tí wọ́n pé tán ní mùsùlùmí yẹn jú tán wọ́n lè èrò ìwọ nínú àwọn èrò tí wọ́n lè sí mọ́ mùsùlùmí ni ó lóbi jẹ́ pé èdè ó lágbára wọ́n sọ wípé ìyá rẹ̀ náà ni amúnkọ́ ló bí ẹni tó bí ni tó dẹ̀jẹ̀ sí ni lójú ta gbénú ẹ̀ níyá ilé ọlọ́run ọba ó fi rinlẹ̀ níbí torúkọ sọ pé wallahu akhrajakum min butuni nínú àwọn ìyá yín ó ṣàfihàn ìyá torí ipa gbé inú ẹ̀ náà fi jẹ́ ìyá wa kókó ẹlẹ́ẹ̀kejì nìyẹn ṣe wá rí kókó ẹlẹ́ẹ̀kejì yìí ìdájọ́ àwọn ìdájọ́ kan jáde ńbẹ̀ lẹ́ẹ̀fì lè mọ̀ pé Islam ẹ̀sìn tó pé ẹ̀sìn tó fẹ́jú ni kò sí ìṣù kankan tá a bá fẹ́ gbé wálé yìí tẹ́ fẹ́ mọ̀ kí ni ìdájọ́ Islam lérí ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run àwọn àfóòsọ̀ dájọ́ ẹ̀ láti inú Quran láti inú hadith kódà kí nǹkan yẹn mọ́ ṣẹlẹ̀ lójú ayé Ànábì ṣe mọ̀ pé láyé tá a wà yìí surrogate mother wà ọ̀tọ̀ ni ẹni tí wọ́n gba àtọ̀ rẹ̀ wọ́n lè gba àtọ̀ ọkọ kan gba àtọ̀ ìyàwó aspect kan náà ni nípa cloning at-talqih al-istina'i oníwọ̀n pẹ̀lú kí at-talqih al-istina'i ìyàwó wọ́n rí wípé bí nǹkan ọkùnrin tó bá gbó sí lára kò ní doyún bó bá sì dúró ọmọ yẹn ò lè dúró síbẹ̀ ọmọ yẹn ó wálẹ̀ wọ́n wá ní ẹgbà àtọ̀ ọkọ ẹgbà tìyàwó ọ̀hún náà káwá wá ẹnìkan tí àpò ọmọ tiẹ̀ tí kìí jọṣẹ́ ká gbé síbẹ̀ báwa gbé ọmọ yẹn nínú ìdàgbàsókè ìmọ̀ ìṣègùn òyìnbó lèlè ó ti débẹ̀ wọ́n wá fún ẹni ẹ lówó báwa wo yìí tó bá ti pé báwa bí tó bá ti wá bí ọmọ yẹn tẹ́lẹ̀ mo ti bá yẹn bí ẹrù tẹ́ ní ìgbà yìí mo ti wo ẹ̀fún mi lówó tó bá yìí ti bá wọn bí tán wọ́n fún lówó rẹ̀ torí pé àtọ̀ yẹn méjèèjì yẹn àwọn yẹn ló ní wọ́n gbé sínú rẹ̀ ni àwa máa béèrè wípé ta wá níyà wọn ṣé ẹni tí wọ́n po àtọ̀ rẹ̀ papọ̀ láti ta tí wọ́n lọ olólọ wọn ni àbí ẹni tí wọ́n gbé sí nínú òfin táyé ẹni tó bẹ ẹni ẹ ń ṣẹ́ tí wọ́n po àtọ̀ tí ẹ pọ̀ níta wọ́n ló ní ọmọ ó kàn bẹ̀rẹ̀ níṣẹ́ kó bá gbé sínú kó sì bá bí padà ní ìyẹn kódà nínú òfin ayé tán bá gbé dé court ẹni tó gbẹ ẹni ẹ níṣẹ́ bá mi wo oyún òun ló lọ mọ kì í ṣe ẹni tó gbé oyún sínú ṣùgbọ́n inú òfin Ọlọ́run tán bá níta níyà ọmọ yẹn ìyá ọmọ yẹn náà lẹni tí ọmọ yẹn gbé inú ẹ̀ ọkàn náwó ṣòfò ní
torí pé kìí ṣe àtọ̀ rẹ tí wọ́n pò papọ̀ yẹn nìkan ni prósẹ́sì tó kọjá. Oòrùn inú ilé ọmọ yẹn níṣẹ́ tó ń ṣe, omi inú ilé ọmọ yẹn níṣẹ́ tó ń ṣe. Nínú ìyá wa láti mú tó pọ̀ lára ìyá wa. Ṣé rí àtọ̀ yẹn tó kàn pò papọ̀ yẹn, ìyẹn kàn fọ́ọ̀mù basis fún ṣẹ́ni. Ṣùgbọ́n níbi tí development ti ń ṣẹlẹ̀, àwọn kàláyà oríṣiríṣi àwọn genes èyí tí ń ṣẹlẹ̀ tí ó mọ yí padà, tí ó mọ ìyà, tí ó di mú, èyí tí ó dojú, èyí tí ó di gbogbo ẹ̀ látara inú yẹn, ibi tí inú yẹn wà gangan lọmọ ti mú gbogbo ẹ̀. Láti máa sọ fún agbóta bá ti bẹ nínú ìyá wa, ẹ̀jẹ̀ ìyá wa lẹ̀jẹ̀ wa, omi ìyá wa lómi wa, oúnjẹ tí ìyá wa ń jẹ lóúnjẹ wa, omi tó ń mu lómi wa. Wọ́n wá ló fàtọ́lẹ̀ ẹ fi àtọ̀ sórí tébù gódàjódà. Ṣẹ̀ríà Islam ó jẹ́ kó dímọ̀ fún wa wípé inú ẹni tọ́mọ gbé inú ẹ̀ òun ló lọ mọ́. Ọlọ́run bá gbọ́ pé ní bútúùnì ó máa ti nínú àwọn ìyá yín, àwọn tẹ́ gbénú wọn làwọn ìyá yín. Ṣẹ̀ríà tá a bá wá gbé sínú làákàyè náà, bí mo bá gbé sínú ìmọ̀, ta nìyá lóòótọ́? Ẹni tó gbọ́mọ sínú nìyá. Wọ́n kà bọ̀ túmọ̀ wípé ọkọ rẹ̀ níyàwó kejì náà, torí pé àtọ̀ ọkọ rẹ̀ òun. Èyí tí ẹyẹ tí wọ́n fi sí yẹn, èyí tó nìyẹn yẹn padà supply nínú tiẹ̀ ó ju èyí tó fi síbẹ̀ yẹn lọ. Èyí tó pọ̀ ọmọ yẹn á mú látara bàbá àti látara ìyá tó mọ yẹn gbénú ẹ̀. Bí ìgbà tó yẹn bímọ tó ka ọmọ olùtúmọ̀. Látara àjẹ́ eléyìí, ìlànà kan nìyẹn, àyàfi tó bá ṣe wípé níbi tí ìmọ̀ ti dàgbà délé yìí, wọ́n lè gbé sínú obìnrin yẹn kọ́mọ yẹn ó dìvẹ́lọ́pù. Tó bá tó stéèjì kan tí wọ́n rí pé tọ́mọ yìí bá kọjá àsìkò yìí nínú ìyá yìí yóò wálẹ̀, wọ́n á wá gbé ọmọ yẹn jáde, wọ́n lè gbé sínú ògbò. Ọmọ yẹn wà máa dìvẹ́lọ́pù níbẹ̀. Tọ́mọ yẹn bá ti wá dìvẹ́lọ́pù tán tó dọ ọmọ ìyá yẹn lónìí, àní sọ pé ìgò olùyá, àní sọ pé ìgò tó dàgbà sí ìyá, ìyá olóní. Àmọ́ inú èèyàn tọ́mọ bá dàgbà sí inú tó tó bí nínú ẹnìkan, tẹ́nìyàn wá bí tó kojú ara rẹ̀ jáde ẹnìyàn ọmọ yẹn. Pẹ̀lú tọ́lọ̀ wọn bá sọ nínú Al-Qur'an wípé wallahu akhrajakum min butuni ummahatikum. Wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an wa ya'lamu as-sam'a wal-absara wal-af'ida la'allakum tashkurun. Ìdájọ́ míì tó jáde lábẹ́ gbogbo ọkùnrin tí wọ́n bá gba àtọ̀ rẹ̀ tí wọ́n gbé sínú obìnrin míì tí kìí ṣe ìyàwó rẹ̀ pé kọ́kọ́ bímọ, ìdájọ́ yẹn nínú Islam zìnà ló ṣe. Kí ni àtọ̀ rẹ̀ ń wá lápò ìbí obìnrin tí kìí ṣe ìyàwó rẹ̀? Ìyẹn ni òye ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ṣègùn látara pẹ́sìn òye wọn. Tá a bá rí Muslim doctor cloning, kìí ṣe pé gbogbo ẹni sáàmù tapò, bẹ̀tẹ̀ tó jẹ́ Muslim doctor tẹ́sí yé yóò mọ ìwò láàrín ṣe ló bẹ́sìn mú, èwo ni ò bẹ́sìn mú. Obìnrin wọ́n lè gba àtọ̀ ọkùnrin kán gbé sínú obìnrin tí wọ́n bá gbé àtọ̀ rẹ̀ sínú ẹ̀ ó gbọ́dọ̀ ní ìdí lórí ẹ̀. O lè torí ẹ̀ fẹ́ obìnrin, ṣùgbọ́n obìnrin tó gbé àtọ̀ rẹ̀ sínú bọ́ bá ti di ọmọ ẹ̀ òun ló lọ́mọ, torí pé nínú rẹ̀ lọ́mọ ti develop, òun ló sì di ọmọ ẹ̀. Àmọ́ káwá gbé àtọ̀
sínú obìnrin tí kìí ṣe ìyàwó ẹni pé kó bá ní bímọ àkọ́kọ́ náà zìnà nìyẹn nínú ṣẹ̀ríà ọmọ zìnà lọmọ ẹ tí wọ́n bá bí tán torí wípé nǹkan kan ló gbúdọ̀ kọ́kọ́ wáyé kátọ̀ ọ̀rẹ́ ó tó lè wọnú obìnrin ó náà ní síso yìí tí ò bá ti sí yẹn ń bẹ̀ zìnà ló ṣe ọlọ́wọ́ bá ní wọ́n lẹ́bí náà ń lè fúrú yìí إلا على أزواجهم أو ما ملكت أيمانهم إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. Ọlọ́run bá ní ẹ̀yin ọkùnrin ẹ ṣọ́ra yín, ẹ ṣọ́ abẹ́ yín dáadáa. Ìdẹ̀ra látọ̀dọ̀ Ọlọ́run náà ní pọ́lọ̀ ń pè yín lọ́kùnrin ó fún yín lábẹ́. Ìdẹ̀ra látọ̀dọ̀ Ọlọ́run ẹ lè mọ̀ túmọ̀ ẹ̀. Kò tí ì lè yọ pé dẹ̀ra ni ó dìjọ́ tó bá gbé náà pamọ́. Ó sọ yìí ayé gbọ́ ìlú mọ̀ ọ̀run òwe mọ̀. Nígbà tó sọ yìí tán gbogbo èèyàn pọ̀ rẹ̀ lọ́kàlùkù jẹun ó bá dalẹ̀ wà síyàwó ẹjọ́ wà ní bẹ́ẹ̀dì tẹ́ẹ̀sù sí gan golden bed ní gold náà fi sí bẹ́ẹ̀dì ẹ̀wọ̀n bá ló yá bá ọ̀fẹ́ yẹn náà fìlà ọba tí kò sáà ní pẹ́ kò lè pẹ́ bí 150 náà fìlà pólé náà ọbẹ̀rẹ̀ náà fìlà ọyàn fáá náà fi pàṣùbá olùmọ́dálásí ó tún bí lọ́kẹ́jì ó tún wá ní òlájú àkùn tó ń ṣe ogúdọ̀ gbà ìjọ méje ó gbà pé lẹ́yìn ìjọ méje tún pé ìyàwó ló tún yá ọwá ní ó gbọ́lọ̀ ń dá mọ́jẹ̀mú pé wọ́n súnmọ́bìnrin yẹn kò láìkẹ́ gbogbo ọgbọ́n tó ń dá yẹn tó bá ti sọ lójú obìnrin yẹn tó bá ti kó nìkan yóò mọ̀ sọ pé bó bá ti yẹ ọkùnrin yóò tóbi lójú obìnrin yẹn tó yóò wá di ẹpẹrẹ yóò wá kí lè fẹ́yàwó fún nígbàtí ẹ̀mọ̀ pẹ́ ìdápé ẹ̀hùn ìdápé náà bẹ̀rẹ̀ tó wà lẹ́nu sọ́run ìjọ náà ìwé ẹni ẹ ló mọ ìtumọ̀ kọ́lọ́wọ́ dání pé ọlọ́run jẹ́ kó yọ wá pé ìjẹ́ra ní látọ̀dọ̀ ọlọ́ àmánà sí ní yóò bí wá báwo ló kó wá ṣe lò ó sí ọlọ́run bá ní walladhina hum li furujihim hafidhun walladhina hum li furujihim hafidhun ọlọ́run bá ní àwọn tí wọ́n ń ṣọ́ abẹ́ wọn abẹ́ tọ́lọ̀wọ̀n bá fún wọn lọ́kùnrin àti lóbìnrin pàápàá jùlọ ẹ̀yin ọkùnrin ẹ ṣọ́ abẹ́ yín àwọn tí wọ́n ń ṣọ́ abẹ́ wọn wọ̀nyí tí wọ́n kìí ṣe zìnà wọn kìí dọ́dọ̀ obìnrin míì illa ala azwajihim kò sí gbogbo bára wọ́n ṣe lè ṣe wọ̀nàwọ̀nà tó ọ̀dọ̀ ìyàwó wọn nìkan ni kò sí bí orí wọn bó ṣe lè táàsì tó ọ̀dọ̀ ìyàwó wọn lára wọn ti dìde ọ̀dọ̀ ìyàwó wọn lára wọn ti yá múṣẹ́múṣẹ́ ìyàwó wọn nìkan wọn kìí bá dépò ní àmì àwọn olùbẹ̀rù ọlọ́run yẹn àbá mi ó lè máa ṣe bí ẹni tí ò lè bẹ̀ kọkàn tán ṣùgbọ́n tó bá lọ́dọ̀ ìyàwó ẹ̀ ó lè jágbọ́n kan ẹmọ ìyẹ̀kọ́ tí lẹ́nu àgbò nítorí wípé èyàn ó mọ ara mùsùlùmí gbúdọ̀ yá lẹ́yìn tọ́lọ́ bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa a gbúdọ̀ kóra wa níjánu níbi tọ́lọ́ bá ṣe léèwọ̀ ẹ máa ráwọn tọ́rọ̀ òye bóyá fún àwọn ọdún ọkọ̀ public bus
obìnrin kan wá dó àfáwà ẹjọ́ ẹ̀sùn ẹ̀sùn nífẹ̀ẹ́ faraka yóò kọ́kọ́ wò bẹ́ẹ̀ tí ó lẹ́yìn àfáàjì tí ó fẹ́ sọ kó níyàwó lé ẹni sí wọ ìyàwó ẹ̀ ó sí ìyàwó kò sún sọ́ọ̀hún kò sí tìjú má yóò wá tó máa súnmọ́ kíní kan tí ò níyàwó lé ṣé kíní kan kankan ìrọ̀lẹ́ rẹ̀ pa lóòótọ́ ni kọ̀sọ́ kò wò níyàwó ṣùgbọ́n ìwọ òyìṣìyàwó gbogbo ọkùnrin tára rẹ̀ bá ní yá gbámúgbámúgbágbágbí lọ́dọ̀ ìyàwó oníyàwó ẹni èṣù ní gbogbo ọ̀dọ́kùnrin tí ò níyàwó tó bá ti róbìnrin tára rẹ̀ bá lè mọ́ èṣù ti jẹ gàba nínú ẹ̀mí ẹ̀ ìtọ́lọ́wọ́ bá ti fẹ́ ó yẹ kọ́kàn wá máa kọ́ àmọ́ ìtọ́lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa ó yẹ kára wá máa yá lé yẹ tọ́lọ́wọ́ bá fi sọ pé walladhina hum li furujihim hafidhun walladhina hum li furujihim hafidhun ọlọ́wọ́ bá ní àti àwọn tó ṣe wípé wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn jàmá nínú téèyàn fi gbà tó pọ̀ lọ́dọ̀ ẹ̀yọ́mi pé ọlọ́wọ́lá pé mo ò ṣe sí náà rí nítorí tí ọlọ́run ṣe nǹkan báyìí fún mi ọlọ́run sábà máa ṣe kóbìnrin náà lè sọ pé ọlọ́wọ́lá pẹ́ nìkan òògùn orí mi rí láyé àfẹni tó fẹ́ sílé ṣe nǹkan báyìí fún mi dáhùn ọmọ àwọn lágbàáríkà ìgbà mi ń bẹ àwọn ọmọ lè máa hùwà tí ó ti ọlọ́run ká máa ṣe páàní ọlọ́wọ́lá pé ìbí àwọn ọmọ ìfẹ́ lórí ọkùnrin yóò borí ìrírí jáwọn ọmọ yóò yí padà sí àyà àdúrà yóò gbà àmọ́ o láṣẹ sílẹ̀ kankan níwájú ọlọ́run ò ní ìwọ náà mà ọlọ́run ló yin àwọn ẹni rẹ̀ ọlọ́run bá ní àti àwọn tó ṣe wípé ní furujihim hafidhun wọ́n ṣọ́ abẹ́ wọn débi wípé àwọn èèyàn fẹ́ẹ̀ lè rò kókòrò ní wọ́n èyí bóbìnrin lọ́wọ́ ilẹ̀ kankan wọ́n èyí lọ dúró sí kọ́lọ́fìn pẹ̀lú obìnrin kankan obìnrin tí ó ṣe wípé lọ́fíìsì ìyàwó oníyàwó ni ìyàwó oníyàwó ṣe ń ṣe fídíò kọlù pẹ̀lú ẹ lóru abájọ tó fi máa sùn ìyàwó ẹ mọ́ nítorí aburú ọ̀fẹ́ lọ́wọ́ ṣe nínú yàrá jẹ́ tó bá ti kó lọ́dọ̀ ìyàwó rẹ o ti lẹ̀ fún mọ́rí ọ̀rẹ́ tí ń ṣe fídíò kọlù pẹ̀lú sẹ́kẹ̀tì olóòdìdè kó lọ́dọ̀ ọkọ rẹ̀ lóòdò fẹ́ wọ tọ́lẹ́tì ọlọ́run ọba rí ọ níbi títí ń bẹ̀rẹ̀ ìyẹn fídíò kọlù ẹni tó ṣe pé lórí fóònù gbogbo ọ̀rọ̀ àlùfàṣálẹ̀ tó ń sọ tẹ̀ bá wá ríra yín síkàlẹ̀ kọ́ kí la mọ̀ tí ó ṣẹlẹ̀ èyàn máa dènà ìsìnà ni ó sọ wọn nínú ẹni tí ó lè ṣubú síbẹ̀ ṣùgbọ́n tó bá ti dènà ẹ̀ láíláí ò lè zìnà zìnà ó ní ọ̀nà ó ní okùnfà ó ní ojúpò tó bá ti sá fún gbogbo tó lè fi ìsìnà ò lè ṣe ìsìnà láíláí ẹnìkan ẹni ṣe kí lè ọ̀sáàbà mistake má sọ pé mistake kò lè wáyé mistake lè intentionally òun ni ìsìnà akálàṣe tó bá ti dé sí èdè kan dé sí lẹ́kọ̀ọ́ kan pọ́ǹtì kan kò ní ṣe sámá ṣùgbọ́n mọ́jẹ̀ ó dé bẹ́ẹ̀ tó kù sá ọlọ́wọ́ bá láwọn tí wọ́n ń sọ abẹ́ wọn ọ̀dọ̀ ìyàwó wọn nìkan ni wọ́n máa dé àbí nígbà ayé ẹrú táwọn èèyàn sọ̀rọ̀ ẹrú tó ẹrú wọn obìnrin lẹ́yìn ìyẹn kò sẹ́rú kankan mọ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ ṣẹ́rú ẹgbà tí ò sí mọ́ mi lé òkè ọmọ mọ́lẹ̀ olùyọ̀bọ́lẹ̀ ní mọ́mọ́lá kàtí rárá o kìí ṣẹ́rú house girl kìí ṣẹ́rú wọ bàbá ìwọ mọ́mí ìwọ náà ló ṣe fà house girl onímọ̀ ẹ̀kẹ́ bẹ́ẹ̀ di dájì ẹ̀yìn ti di mọ́mí ẹjọ́ kò sí ṣerú ẹ̀mọ̀ tẹlifíṣàn ó ń gẹ́ olóòtú gbogbo ọmọ yóò yóò tàbá ẹ̀ dájú òkè ìgò dájú òkè ṣòro ráì ṣerú kẹ́ni ẹ̀ olóòkẹ́ ọ̀yà mọ́mí ó tún ní kí ó kẹ́ wọlé dájú mọ́bọ̀ dájú tẹ̀lé ó kẹ́ wọlé ìwọ́n gbẹ̀nu kalẹ̀ ní ti rúbọ̀ òun àti ìṣẹ́lẹ̀ Rónkẹ́ kìí ṣe ẹlẹ́tọ̀ rẹ̀ ìwọ bàbá
torí pé kìí ṣerú ìyàwó rẹ nìkan lẹ́lẹ́tọ̀ rẹ ọlọ́wọ́ bá ní wọ́n máa ní tága ọ̀rọ̀ àdáálẹ̀ fáwọlá ẹ̀ka òmùlà bá kọjá àlà ẹnikẹ́ni nínú yín ìbájá àpá ìbájẹ́ màámù nítorí orí ọba àjọba ọba àjẹ president torí pa wọn ní bẹ ní political post bí wọn fẹ́ ṣe sì ná àwọn political officer wọn ti ní àwọn ọmọ tí wọn fún wọn ní weekend ẹnìkan sọ fún pé àbá ipò yẹn lágbára ọ àṣẹ gọ́ọ̀nà àfi tí ọ̀la bẹ́ ṣe wọ́n bí ọ pé Chinese lady lẹ́ ń wá ní àbí Indian lady èyí tó bá ti lo fẹ́ owó tí wọ́n fi ṣe ti wà nínú allocation ó ti wà nílẹ̀ protocol officer iṣẹ́ ti ẹ̀ nìyẹn àbí ọmọ ìrẹsì wo lẹ́ ń fẹ́ ṣé ti ó èrò ni ṣé ti unilag ni ní weekend yìí bàbá èwo lẹ fẹ́ fi tura wọ́n gbélé ní ìsìn tó bá wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n mọ̀ Mr. Governor, Mr. President bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn kí ṣe pé that's normal thing wọ́n lọ́wọ́ ìrẹ́lẹ̀ kan rí ẹlẹ́lúwà ọlọ́wọ́ bá ní wọ́n máa ń dákọ̀ wá àdáálì ọlọ́wọ́ bá ní gbogbo ẹnikẹ́ni tó bá kọjá àlà tí ò fi mọ lórí ìyàwó rẹ̀ nìkan ọlọ́dún àwọn ẹni bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni wọ́n níwájú ìyàn Ọlọ́run olùtayọ àlà ni wọ́n jẹ́ níwájú ìyàn Ọlọ́run ibẹ̀ láti wá rí mú jáde wípé àtọ̀ rẹ̀ kí wọ́n gbé sínú obìnrin míì tí kìí ṣe ìyàwó rẹ̀ oníṣìnà ni ọ́ ọmọ ẹ̀ ò lè jẹ́ ọmọ rẹ̀ lóòótọ́ àtọ̀ rẹ̀ ni ṣùgbọ́n tó gba àtọ̀ rẹ̀ láyè láti dúró síbẹ̀ ẹ̀ ṣe wáládùsì náà lọ́mọ ẹ̀ máa jẹ́ nínú ṣẹ̀ríà ṣùgbọ́n àwọn medical practitioners àwọn ọmọ ẹ̀ àwọn dásì ọ̀láyé nínú wọn kò ní mọ̀ àwọn òpá wọn náà lọ́wọ́ ni àwọn bọ́ ṣe ìwọ́n náà lọ́mọ láyé bẹ́ẹ̀ sì ni ò lọ́mọ nínú ṣẹ̀ríà ọmọ zìnà lọ́mọ ọmọ ìyá ẹ̀mí kò níbà sórí igi obìnrin kò tó lẹ́tọ́ sí ẹ̀yìn ọ̀dọ́ ọlọ́mọlọ́mọ ayé zìnà dálórí ti ṣe ó ṣe zìnà di pé ìwọ ọkọ̀ wá bí alákàn ló ti rìn ọwá ń wọ́ rìn báyìí àìbí ìtúmi lọ yẹn ẹmọ ọgbẹ́ tó bá ṣe zìnà fá ọ̀rọ̀ rẹ̀ kìí lónìí torí pé nínú ẹ̀ṣẹ̀ tó bí ọlọ́pọ̀ ọba nínú púpọ̀ ó náà ní kó mọ lọ́yẹ̀ sí ọlọ́run tó sì mọ pìtẹ́ ìtìlẹ̀ pé èèyàn ọlọ́run ọdún níta ó bí ọlọ́run púpọ̀ nǹkan àyọ́ ṣe sísí ó ní zìnà ó mọ yọ́ sí náà ṣe àwọn oṣù mọ̀ rẹ̀ pẹ̀lú mímọ́ yọ ó ń bẹ inú àbá mi ń bẹ kò sí mímọ́ kankan lára ẹ̀ zìnà máa mú mímọ́ kúrò lára èèyàn zina a máa mú iyì kúrò lára ẹni zina a máa mú àpọ́nlé lọ́dọ̀ ọlọ́ kúrò lára ẹni òfìfo lásán àgbá òfìfo lórí zina níwájú ọlọ́ èkísà ilé èrí ẹlẹ́gbin lẹ́n tó bá jẹ́ orí zina níwájú ọlọ́ kílò ẹ̀ẹ́tẹ̀nù ẹ̀tẹ̀ tọrọ láti tọrọ ọ̀nà níwájú ọlọ́ ẹni tó ń sẹ̀ nípa ọjọ́ lọ túbá òjá ọkọ̀ níbi ìsìná bí ìyàwó ọ̀ká ọlẹ́nu bó bá lágbára fẹ́ méjì bí méjì ọ̀ká ọlẹ́nu bó bá lágbára fẹ́ mẹ́ta bí mẹ́ta ọ̀ká ọlẹ́nu bó bá lágbára fẹ́ kẹrin bí kẹrin ọ̀ká ọlẹ́nu ẹnu rẹ̀ yẹ́ tó ìgbà igi ẹgbà lókùnrin lẹ́yẹ èṣù bó tilẹ̀ jẹ́ pé ṣe bá ń tara wá jẹ ni sọ́kùnrin ká lè satisfy obìnrin kan ní
tí ìbá ṣe gbọ́ ọmọ wa tó kàn fún wa láìpa àlìfẹ́ méjì àlìfẹ́ mẹ́ta àlìfẹ́ mẹ́rin ẹjẹ́ ká bẹ̀rẹ̀ ọlọ́run kí ló ń wá láàrin obìnrin tí lẹ́gbà tí ó sára ìwà kí ló ń wá kí gbogbo àwọn nǹkan wọ̀nyí ibi dá ti yà síbẹ̀ yẹn wọn náà ní wípé àkọ́jọ́kún wọ̀lọ́ àkọ́jọ́kún ní gbogbo ní kú máa ti kún nínú àwọn ìyá yín lọ́lọ́wọ́ bá ti mú yín jáde kópa alákọ̀ọ́kọ́ òun ni pé gbígbin kọ́ ló mú ọmọ jáde nínú ìyá ẹ̀ ọlọ́run ló lásìkò tó kókó àkọ́kọ́ nìyẹn kókó ẹlẹ́ẹ̀kejì ni wípé gbogbo ẹni tá a gbé nù rẹ̀ tí wọ́n fi bí wa oná ìyá wa ìyẹn ló fún tọ́lọ́ ẹni táwọn pè níyà wa òun náà ni ẹni tí a lo oṣù mẹ́sàn-án nínú ẹ̀ regardless of àtọ̀tọ̀wọ́bẹ̀ ìjátọ̀ bàbá wa ní ìjátọ̀ ní obìnrin yẹn ló sàlọ́mọ torí pé inú rẹ̀ lọ́mọ yẹn gbé bàbá jẹ́ mọ́ lọ́mọ àtọ̀ rẹ̀ ló sọ abẹ́ torí pé kò ní yìí lórí obìnrin yẹn kókó ẹlẹ́ẹ̀kejì yẹn kókó ẹlẹ́ẹ̀kẹta nínú àyà yìí la ta'lamuna shay'an kókó ẹlẹ́ẹ̀kẹta ni wípé gbogbo wa pátá èyíkéyìí nínú ìmọ̀ tá a bá mọ̀ tó ń jọ wá lójú aláìmọ̀kan náà sì tún ni wá lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run torí pé ẹni tó mọ ìbẹ̀rẹ̀ wa ẹnu wa ò bá láti sọ pé onímọ̀ ni wá níwájú ẹ̀ ó mọ ìbẹ̀rẹ̀ àìmọ̀kan wa ó dà gẹ́gẹ́ bí ọmọ tó dúró tó fẹ́ kẹ́kọ̀ọ́ kò mọ̀ nǹkankan olùkọ́ náà ló kọ́ ní alì bá ta ìgbà tó dé wọ́n ní kí ni alì wọ́n kọ́ kò mọ̀ olùkọ́ kọ́ kí ni kò mọ̀ olùkọ́ yìí wá kọ ní gbogbo ẹ̀ ọmọ ẹ wá lè ka tí wọ́n kọ sílẹ̀ ó lè kà á ní pé ó lè kà á lè ó lè kà á ní Yorùbá ọmọ ẹ wá ní ó dájú onímọ̀ nílé níwájú olùkọ́ tó kọ olùkọ́ sọ pé kí ló tí ì mọ̀ bẹ́ẹ̀ ni kọ́mọ nìyẹn máa fi ìkó nímọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ tọ́lọ́mọ ọlọ́mọ bá sọ pé bó ṣe rí wọ́n sọ scientifically níwájú tọ́lọ ìmọ̀wó ló mà ọlọ́wọ́ bá ní látàrà mú ẹ̀ṣẹ́ iná níjọ́ tí wọ́n bí ọkí ló mọ̀ ẹjọ́ náà tààlẹ̀ni náà nínú yí tó lè sọ tó ṣẹlẹ̀ níjọ́ tí wọ́n bí òmọ̀ rẹ̀ jọ níjọ́ náà sọ́lọ́ ọba tó wá mọ̀ tó pọ̀ kó jẹ́ tó dáyé tó ló wá sọ̀rọ̀ ni wọ́n wá ń sọ wípé in psychology in philosophy sọ́nà ló bá sọ ṣé wọ́n máa ń jíjẹ́ philosophy jọ́gbọ́n bí ọ̀sáyé so wọ́n máa ń jíjẹ́ psychology jọ́gbọ́n bí ọ̀sọ̀ wọ́n máa ń jíjẹ́ science jọ́gbọ́n bí ọ̀sáyé la ta'lamuna shay'an. Àyà yìí kókó ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni pé àìmọ̀kan nípìnlẹ̀ wa kó ní kálukú tó parẹ́ ẹ̀jẹ̀ àìmọ̀kan láti bẹ̀rẹ̀ bó bá ti ẹ̀fẹ́ ṣe fà ní pẹ̀lú flashback ìgbà kan yóò mọ̀ kankan gbogbo ẹni tó bá ti pé àìmọ̀kan ní ìbẹ̀rẹ̀ rẹ̀ kò gbọdọ̀ ṣe fà ní onímọ̀ lòun torí pé ìpìlẹ̀ rẹ̀ àìmọ̀kan ní nínú gbogbo tó ló mọ̀ ẹ́ náà díẹ̀ náà ló túmọ̀ nínú ẹ̀ láfà àfihàn pé wà kó ló mọ̀ ìyàgbá fìlẹ̀ ìlú máa ń gbàdá àwọn ṣẹ̀yà wà lábàtí àgbà ṣíyà òun àwọn ṣẹ̀yà wà lábàtí àgbà ṣíyà òun. Oníkàlùkù wa jẹ́ ká jókòó ara wa jẹ́ ìmọ̀wó ló mà ṣe bí ọ̀rọ̀ ìmọ̀ táyé náà ni bí mọ̀ èèyàn ṣe ń lọ síwájú sí lèèyàn ga láìmọ̀ kan sí àbúdá bá bẹ́ẹ̀ tara wa jẹ lẹ́yàpọ̀ mo ṣe first degree mo ṣe second degree mo ṣe PhD as a PhD holder ẹ bá bí ní láwọn nǹkan kan tó jẹ́ ìpìlẹ̀ kékeré nínú kéwú wọlé mọ́mọ́mọ́ àwọn ọmọ kékeré sì lè sọ màá rò pé èmi ti jù yẹ lọ mo kà bí ìlú nípa àti ìlú ọ̀rẹ́ sí má
torí pé máa wọ́n lẹ́kùn bí tí mo ti darí ti yẹn ó ti ju owó yẹn lọ àìmọ̀kan láìmọ̀kan jẹ́ olódo nìyàn ní ìmọ̀nà ní gbogbo ìmọ̀dáadá mẹ́yẹn bá bá tí ìmọ̀kan là ń gbàgbé kan ọlọ́run nìkan ni ó gbàgbé kankan torí kò gángan lọ bá ìmọ̀ ìròyìn ẹni síwájú ọlọ́run wá ní bòkù sórí ẹ̀mí rárá wà bàbáyé tọ́lọ́ wà bàbáyé ìmọ̀wó lẹ́yìn ní gbogbo àwọn nǹkan wọ̀nyí náà gbúdọ̀ fi lé àwọn ọmọ wa láti kékeré wọn wá ní ibi pòfẹ́sọ̀ tí wọ́n mọ̀ kìrìtìsáìsì ọ̀rọ̀ lọ àìmọye àwọn professors àìmọye àwọn tó ṣe wípé wọ́n ti wà ìmọ̀ wọ́n ti wà westernized ọpọlọ wọ́n ti wà westernized orientation àwọn orientalist ló ń bẹ lọ́pọlọ wọ́n wà á máa disagree pẹ̀lú ọ̀rọ̀ wọn máa argue negatively pẹ̀lú tọ́rọ̀ wọn bá sọ ẹjẹ́ pé kálukú ọlọ́run mọ̀ wípé ìpìlẹ̀ wa olódo ni wá aláìmọ̀kan ni wá bóòlù aláìmọ̀kan ṣe ń bá onímọ̀ alájí bí oná ọlọ́wọ́ ọba tó ga gbogbo ìmọ̀ta bá wá láàrùn pa túmọ̀ yẹn náà làbá gbogbo wá kún mọ́ yájà fìlìlì máa ríbàtà gbogbo ẹnikẹ́ni tó bá ń claim bó mọ nǹkan kan nínú ìmọ̀ àbá nípò lọ́mọ wípé àwọn ọ̀gá ṣe àwọn àní gbogbo tó rò pọ̀ mọ̀ ẹ́ ọ̀gá ṣe àrùn nǹkan kékeré ló mà ọ̀gá ṣe àrùn wàdà bàtí àrùn àṣíyá ọ̀gá ṣe àrùn wàdà bàtí àrùn àṣíyá kékeré pátápátá ló mọ̀ nínú tó rò pọ̀ mọ̀ ẹ́ nínú tó mọ̀ ẹ́ àwọn kámi tún bẹ́ẹ̀ tó mọ̀ àrọ́gbá kínkín wàdà bàtí àǹkà àìmóye àrọ́gbá kínkín wàdà bàtí àǹkà àìmóye ló mẹ́fà báyìí yàlẹ́ wá pọ̀ àmì pòfẹ́sọ̀ nínú fíìdì ẹ̀ẹ́dá nínú specialization ẹ̀ẹ́dá àìmọye nǹkan ní ìtúwà tó túnmọ̀ ó túnmọ̀ rí báyìí bí ò ní wà ní pòfẹ́sọ̀ that is not my field why ẹ̀yẹ kò mọ́ náà o lè mọ gbogbo nǹkan ìmọ̀ wa máa wà restricted sí agbègbè kan náà gbogbo agbègbè kan yẹn náà ọ̀rọ̀ àtúnmà kí ló fẹ́ bá wáyé. Ọlọ́run dáṣẹ́ ìyàwó ọ̀gá bàtẹ̀ àǹkà ẹ̀ṣíyàwó. Ẹni ó lọ 4th degree ó lọ ṣe agric ìgbà tí ó ṣe 2nd degree ó specialize lórí tubers àwọn iṣu kankan orí ìbẹ̀rẹ̀ ló specialize ní lórí ìgbà tí ó ṣe PhD ohun cassava nìkan olóṣè PhD ní lórí ìgbà tó wá bẹ̀rẹ̀ sí ń kọ pépà tó ń kọ pépà tó ń ṣiṣẹ́ ó tún wá lọ specialize lórí starch táàrí lára cassava ìgbẹ̀yẹn lórí professor lé lórí ẹ wo bí nǹkan yẹn ṣe ń náró láti general àgbẹ̀ odò lórí cassava nìkan láti bí cassava odò lórí tubers látòrí tubers odò lórí cassava nìkan ẹ wá fẹ́ di ọ̀jọ̀gbọ́n tẹ́yẹ́yẹ́ professor ọ wá parí ẹ̀ lórí starch táàrí nínú cassava abẹ́gbò cassava jẹ́mọ́ gbogbo professor tó jẹ́ ìjẹ́ professor rẹ̀ síbẹ̀síbẹ̀ yóò tún máa lọ béèrè lọ́wọ́ àwọn ẹ̀yà wa tí wọ́n ń sá ẹ̀gẹ́ nǹkan yóò tún ní iye despite wípé orí tó gba professorship ẹ̀ lé lórí ni èpo ẹ̀gẹ́ kò tún ní ilé mọ́ èpo ẹ̀gẹ́ yẹn táwọn ẹ̀yà wa ti ń bẹ lóko wọ́n wá máa dárúkọ rẹ̀ pé tí èpo ẹ̀gẹ́ bá ká báyìí orúkọ tá a pèrè òun ò ní mọ̀ yẹn professor èpo ẹ̀gẹ́ sí ni kwẹ̀sìnìà tó ti sọ láwọn yìí ó tún gba ìmọ̀ àwọn ẹ̀yà yẹn aṣọ olè
Irọ́ ló jẹ́ questionnaire, owó lọ ń gba ìmọ̀ onímọ̀ ní. Ìmọ̀ onímọ̀ ló lọ ń gbà, ó wá pápọ̀ mọ́ ti ẹ, ó wá fi ṣe presentation. Gbé lẹ́yìn ìgbà tí mo ṣe research, mo wá padà conclude, mo result lórí ṣé ìmọ̀ rẹ̀ tí mo lọ gbà káàkiri. Ìpìlẹ̀ gbogbo ẹ̀ náà à ń parọ́ tara wa jẹ́ olódo ni wá. Àmọ́ kankan Ọlọ́run ló ní mímọ̀ ìwọ̀n bèjì tó bá fi mọ̀ wá yẹn àgbùdọ̀ fi tako tiẹ̀. Lábá àti sọ wípé ọ̀rọ̀ ń dáṣẹ yẹn àrùn wà gáàbà tí a ń kà. Ìmọ̀ ẹ̀sìn ló tún ṣẹ́ díẹ̀. Torí pé ìmọ̀ ẹ̀sìn èèmọ̀ tí ẹni pé bí ṣe ń lọ wájú ló máa ń fẹ̀jú sí. Ṣùgbọ́n tá a bá ti pléṣì ìmọ̀ ẹ̀sìn náà lórí academic side náà olóòmọ̀ náà. Ṣùgbọ́n báwọn tó ṣáájú ṣe bẹ̀rẹ̀ ìmọ̀ máa ń àfá kan ṣoṣo báyìí. Ọlọ́run ló mọ efíìlì tí ó ṣe ṣàlàyé lórí nípìnlẹ̀ ìmọ̀ ẹ̀sìn bí ṣe ń lọ wájú ló máa ń fẹ̀ sí. Ṣùgbọ́n bó ti wúlẹ̀ kó fẹ̀ tó náà kékeré náà ní èèyàn máa bẹ̀. Kókó ẹlẹ́ẹ̀kẹta nínú àyà yìí ó náà ní wípé ìpìlẹ̀ wa àìmọ̀kan ni. Àìmọ̀kan la fi bẹ̀rẹ̀. Ta ni wọ́n bí tí wọ́n sọ wípé ọmọ yìí yóò máa jẹ́ orúkọ ọmọ náà yóò máa jẹ́ pòfẹ́sọ̀? Tọ́bá sọ bẹ́ẹ̀ ẹ̀fẹ́ tara ń jẹ. Ta ni wọ́n bí tí wọ́n ní orúkọ ọmọ yìí yóò máa jẹ́ ìmáàmù yóò máa jẹ́ àfáà? Rárá. Ó ṣẹ̀ṣẹ̀ máa dàgbàsókè, ó máa wá kó o máa tó jẹ́ àìmọ̀kan ló gbé wáyé. Ìdí nìyẹn tó máa tuntun òfin lẹ́sẹ̀ torí pé kò máa kankan. La ta'lamuna shay'an ọlọ́dún kò sí tó yẹ yìí. Kókó ẹlẹ́ẹ̀kẹrin ọ̀nà ìwé nínú àánú Ọlọ́run lórí wa. Ọlọ́run fẹ́ jẹ́ ká mọ̀ wípé ẹ̀rí pé kó tó di pé a padà lọ kọ́ àwọn nǹkan wọ̀nyí nínú ìmọ̀ táyé ká tó lọ wọn kọ́ yálà nínú education àbí nínú ìmọ̀ ní Kùránì ti sọ fún wa kí ni èèyàn lè fi acquire skill àbí knowledge, acquisition of skill and knowledge. Ọlọ́run ló sọ tàbí mímọ̀ olóṣọ́ fún wa tọ́lọ́run ọgbọ̀n bá jẹ̀ fún wa lọ́pọ̀ títí yẹn bí wọ́n ṣe bí wa bẹ́ẹ̀ náà láti padà nǹkan kan wíyẹ wa bí wọ́n ṣe bí wa àbá lọ́wọ́ ọ̀rọ̀ láì dáàmù nǹkan kan yẹn láti lọ pàdé Ọlọ́run nínú àánú Ọlọ́run ọba lórí wa ó wá fún wa láwọn nǹkan kọ̀ọ̀kan tó ṣe páwọn nǹkan yẹn máa déjì àti lè acquire skills, knowledge, wisdom. Àwọn nǹkan mẹ́ta náà ni tọ́lọ́mọ bá sọ fún wa bí kò lè yé wa mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́mọ bá sọ yẹn náà nígbàtà wá tún kẹ́kọ̀ọ́ àwa tún bá bẹ́ẹ̀ àwa tá a ti wá kéwú sáájú àgbọ̀wé ẹgbẹ́nu ìsọ̀n àti ká nínú Kùránì tẹ́lẹ̀ èyí kọ́ lè kọ́kọ́ sọ nǹkan mẹ́ta náà ni àfi acquire knowledge bọ́ ọba jẹ́ professor lẹ́yìn nǹkan mẹ́ta ẹ̀rọ ọba fún ọ tó fi jẹ́ bọ́ ọba jẹ́ medical doctor lẹ́yìn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn àbí nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló fún ọ bọ́ ọba jẹ́ àfáà tí ò bá sáwọn nǹkan ẹni àrùjọ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ni ìlú ọ̀rọ̀ bá ní ó fún yín ní ìgbọràn ìyàtọ̀ ń bẹ láàrin etí o lè létí kó má fi gbọ́ràn tí wọ́n bá ní adi sílẹ̀ nìkan kí ṣe pé kò létí àwọ̀ ìwà ń bẹ ṣùgbọ́n agbára gbígbọ́ràn ẹ̀rọ ò sí bẹ̀ ọlọ́wọ́ bá ní mo fún yín létí mo wá fi àṣẹ gbígbọ́ràn mo rí síbẹ̀
mo fún yín ní ojú, mo fi àṣẹ ríran mo fi síbẹ̀, mo wá fún yín ní làákàyè. jàmáà gbogbo ẹnikẹ́ni jẹ́ mọ̀ wípé àwọn òṣè sáyẹ́ǹsì pé Yorùbá ṣe sáyẹ́ǹsì tó bá lọ ní line education láàzìm ó gbúdọ̀ kẹ́kọ̀ọ́ nípa báwo ni brain ṣe máa ń function gẹ́gẹ́ bí títà, ó mọ̀ assimilation, gbogbo àwọn nǹkan yẹn ó kọ́ ẹ̀rọ ọlọ́wọ́ báyàn téèyàn bá wo complexity iṣẹ́ tọ́lọ́wọ́ wá sí síbi brain, èyí ó gbé tó bí fún ọlọ́. gbogbo omi táwọn mú tẹ́rí yẹn èyí tí brain gbà ń bẹ̀ ó ju gbogbo dára lọ. lóbìnrin pé pàmí ń bẹ tó bá ń ka nǹkan bẹ́ẹ̀ ìsáàmù ń bọ̀ ó bẹ̀rẹ̀ sí ní kà ó ń kà èyí tí brain consume energy glucose tó ń consume ó ju gbogbo dára lọ torí kó ń gbá náà ló ń ṣiṣẹ́. gbogbo iṣan tó wà lékèéríkèé ara pátá ibi tí wọ́n so gbogbo wọn mọ́ nínú ọpọlọ ni wọ́n fi gún ọ lábẹ́rẹ́ lọ́wọ́ lóbi fíìlì yẹn ọpọlọ ló sẹ́ǹsì wọ́n ti gún ọ ní nǹkan ọ̀yá fíìlì. ẹ wo bọ́lá wọn bá sì parí iṣẹ́ yẹn dókítà owó ló ṣe Ṣàngó afọ́nú aláṣìṣe tí ń ṣe Ṣàngó Ṣàngó ló ṣe yẹn. ọlọ́wọ́ bá wá pín nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yí kalẹ̀, bó ṣiṣẹ́ ọwọ́ ló kọ́, ojú ló fi rí nígbà tó gà ń ṣe, etí ló fi máa gbọ́ àlàyé, ọpọlọ yẹn ló fi rí mọ́lẹ̀ níjọ́ tó bá ní kí wọ́n lò wá ṣe tó jáde onímọ̀ nìyẹn. mẹ́tẹ̀ẹ̀ta yẹn bó ṣe lé ìwé lè yẹn wà, wọ́n ń kọ́ ní chemistry, ojú ló fi rí títí ṣàbá ń kọ́ lójú bọ́ọ̀lù, etí ló fi gbọ́ àlàyé, tó bá dìjọ́ exam kan kò wá kọ́ èyí tó fọ́pọlọ jùmọ́lẹ̀ yẹn ló fi máa kọ́. ẹ̀rí ìbáṣepọ̀ ìríran àti ìgbọ́ràn àtọpọlọ. àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọn yí ló sọ wá ní dáadáa lẹ́yìn olùmẹ́pàá mi professor, ọpọlọ ń bẹ, ojú ń bẹ, ìgbọ́ràn ń bẹ, lòdìdáwọ̀ kì í wá ṣèwọ̀ lórí ẹni tó fún ọ ní nǹkan yẹn lọ́yẹ̀ kó dúpẹ́ fún, kàkà tó yẹ kó fi dúpẹ́ fún kó tó fi takò. ọpọlọ ni yahoo ní ẹwùn tó lòó sí ọmọ yahoo àbọ́pọ̀lọpọ̀ lórí ọpọlọ èyí tó náà wọ́n bá fún ó fi ń jalè. lẹ́yìn lè máa pé gbogbo ta bá jẹ́ láyé pátá ó yẹ ká pọ̀ ọlọ́run ọba lé púpọ̀, kò yẹ ká yọ ọlọ́run ọba fún ohun náà ló fún wa ló gírántì wa lọ́pọ̀túnítì yẹn. ẹ wá wo ètò ọlọ́run, ó sọ ìgbọ́ràn, ó sọ ìríran, ó wá gbé ọpọlọ sẹ́yìn. kí ni ìdí tó fi gbé ọpọlọ sẹ́yìn? torí kò ń lọ dá èèyàn lè mọ ìríran kó kẹ́kọ̀ọ́, ilé ìwé afọ́jú ń bẹ, ó sì lè má gbọ́ràn kéèyàn ó lẹ́kọ̀ọ́. ilé ẹ̀kọ́ àwọn òbí ń bẹ, ṣùgbọ́n ẹbí nílé èrè níbo ni ilé ẹ̀kọ́ àwọn obìnrin tó wà? ọpọlọ Yorùbá iṣẹ́ tó parí síbi ọpọlọ ó kọjá ojú ẹ̀. tí ààyè bá ń bẹ oníyí inú Ramadan yìí láti bẹ̀rẹ̀ dópin, a lè sọ wípé tẹ̀síìlì tá a fẹ́ ṣe, a fẹ́ yọ agbára Ọlọ́run ọba àti ìmọ̀ Ọlọ́run nípa dídá ọpọlọ. wàláì gbogbo tẹ̀síìlì ló pàdé àyíkọ́ náà lóbi jẹ́ pé máa ń ṣe ní alẹ́ ìmọ̀ pé tó yẹ ká yọ Ọlọ́run ọba fi ìgbà tí ò fún mi lówó tó ní àgbòyí tí ò bá fún ọ lówó ó fún ọ ní tó dowó lọ. ẹ̀yin ẹ̀wọ̀n tá a bá ń rìn ẹ máa kíyèsí lẹ́yìn ká bá ń bọ̀ níwájú tí wọn náà ń bọ̀ ọ̀nà kan ẹlẹ́ni ló fẹ́ gbà, ọpọlọ máa sọ fún ọ pé tó bá gbé ẹsẹ̀ méjì rẹ pọ̀ lóra yé o. ọpọlọ ló sọ fún ọ bẹ́ẹ̀, ọba ti gbẹ́sẹ̀ kan ó dúró kẹ́ni ẹ lè kọjá. ìyẹn náà ni olùgbà tó ń dráìbì, òun náà ni dráìbì tó wá ń ṣe yẹn náà, òun lọ ilé aṣẹ́wó, òun dráìbì lọ ilé aṣẹ́wó. ọpọlọ tó fi ń dráìbì yẹn ta ló fún ọ tó fún ọ ní owó lọ ilé aṣẹ́wó, òun ń lọ. bẹ́ẹ̀ bá lè ronú ìdẹ̀rọ Ọlọ́run lórí ọpọlọ tó fún wa àní iṣẹ́ lọ, a ṣètì ẹ̀yà gbọ́dọ̀ sí lẹ́nu. ẹwọ ọpọlọ tí Ọlọ́run bá fún wa bá a ṣe ń ríran iṣẹ́ ọpọlọ ni.
bá a ṣe ń tẹ rí ojú yìí bí ìgbà tó yẹn fi gílóòbù bọ́ọ̀bù tẹ rí yẹn ṣé bọ́ọ̀bù ló tẹ lẹ́yìn ọkọ́ òun kàn ń gbé kó fọ́nká ní èyí tó ń gbé náà wá gan ó ṣẹ̀ṣẹ̀ wọlé àwọn wáyà tẹ́rẹ́tẹ́rẹ́ kan ló gbé náà wá àwọn iṣan tẹ́rẹ́tẹ́rẹ́ ló gbé ríran wá bọ́ọ̀bù lásán lójú yìí bójú yẹn ṣe wá rí tó bá wá rí yẹn àtòrí yẹn ló fi rí ọpọlọ ní ó rí ààrẹ jẹ́ àbúrò ní mo bá èmi ò ní sáyẹ́ǹsì o àtòrí jẹ́ lójú ògbé wá ọpọlọ ní ó rí ààrẹ jẹ́ sídọ́gbandọ́gba iṣẹ́ ọpọlọ òun náà ni ọ̀rọ̀ tá à ń sọ yìí jàmá agbára tó tóbi nípa ọpọlọ bá a ti ń sọ̀rọ̀ ọpọlọ ló ń ṣiṣẹ́ èyí ni kò sọ síwájú òun tó ń sọ ilé tó bá lọ sọ èyí wọ́n ó sì ọgbọ́ gbé yìí síwájú fàyẹn sẹ́yìn má sọ yẹn dákẹ́ lórí ìyẹn iṣẹ́ ọpọlọ ni within the seconds èyí ó dẹ̀ máa ṣe gbogbo ẹ̀ ọpọlọ máa ṣiṣẹ́ ọpọlọ kan yìí wọ́n kọ́ ọ ní physics wọ́n kọ́ ọ ní chemistry wọ́n kọ́ ọ ní biology ó wá nínú exam physics olùpapọ̀ mọ́ chemistry ó separate gbogbo ẹ̀ sọ́tọ̀ọ̀tọ̀ iṣẹ́ ọpọlọ ni gbogbo ojú ìríran àti ìbọ́ra wọ́n ṣiṣẹ́ ọpọlọ ni tójú bá ti rí nǹkan kan yóò kánú ẹ̀ yóò snap ẹ̀ yóò lọ sọ ẹ̀ sínú brain ìránṣẹ́ lójú jẹ́ fún ọpọlọ ìránṣẹ́ ni ìgbọ́ràn jẹ́ fún ọpọlọ bó bá ti gbọ́ nǹkan kan tó bá ti wọlé ọpọlọ ní àwọn stages tó bá kọ́ wọlé yóò sọ rẹ̀ sí nǹkan ibi tó sọ rẹ̀ sí yẹn tí ó bá fi tó jọ́kan ẹjọ́ méjì òun gbàgbé ẹ̀ kò ní rántí mọ́ ìgbà míì ń bẹ yóò lọ bá ọ sọ rẹ̀ sí ibi tó ṣe wípé ò lè gbàgbé ẹ̀ ọdún kan ó tún rántí iṣẹ́ ọpọlọ ni ọpọlọ ló ṣe gbogbo àwọn nǹkan yẹn gbogbo tá a bá ti rí rí ọpọlọ wa ti ojú wa snap ẹ̀ ó ṣèfẹ̀ sínú ọpọlọ lóòrùn jẹ́kẹ́tẹ́ wá bí ọ́ lérè wípé tọ́ tá a bá ń ṣe wá sí ta bá ní Káàbà ilé Ọlọ́run gbogbo ẹ̀ tó bá ti lọ Mákà bá a ṣe ń sọ yẹn yóò gbé wá sínú brain ọ̀sán pé wọ́n ti sọ̀rọ̀ Káàbà wọn sọ̀rọ̀ kó o ti rí àwòrán yóò wá sínú brain gbogbo ẹ̀ tó bá ti lọ Mákà yìí yóò mọ̀ ọ́n ti gbà tó lè ń tà wá àwọn torí kó ti rí ẹni tí ò lọ rí èyí tó rí inú tẹlifíṣàn lọ́pọ̀lọpọ̀ bá gbé wá bó o bá sì rí láyé ọpọlọ rẹ ó ṣáàṣì fún yóò sọ ọmọ pé kò sí ń bẹ́ẹ̀ àpéjúwe exam lóbi jẹ́ pé nínú ẹ̀kọ́ tí ò lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lè ní tó yẹ ká kíyèsí mo fẹ́ sọ nítorí ẹ̀yìn ọmọ wa tẹ́lẹ̀ nílé ẹ̀kọ́ ìdánwò òwúrọ̀ jẹ́ tí ó máa ba ọmọ akẹ́kọ̀ọ́ lẹ́rù ìmọ̀ bẹ̀rù ìdánwò nígbà ẹ̀dá kan ẹ bá mi ṣe wáyé tó rí nípa rẹ̀ tó bá mọ iṣẹ́ ọpọlọ ní èyàn ní ilé ẹ̀ ojú ìwò in tó bá ti mọ in tó bá ti kà in tó bá ti rí tó bá jáde ní ẹ̀sán kò lè ṣe kúrò lórí wẹ́ṣẹ̀ lọ sí bọ́ọ̀lù mọ́dára àyà mọ́gbó sí ẹ̀ka òkà ògùn first question lọ sí second question so níbi second question yẹn ọ̀nà mẹ́ta ni ọ̀nà alákọ̀ọ́kọ́ ó ṣe tó ẹgbẹ́ tó tẹ̀sẹ̀ kàtá olójáde yẹn ó kọ̀kọ́ wá ní kanlẹ̀ májèlé examination anxiety májèlé ó fara balẹ̀ wá máa gbọ́n kalẹ̀ ó ṣe é ṣe inú olùkọ́ òdùgá nínú ìbéèrè mẹ́ta ẹyọ kan tó ṣe yóò mọ̀ yóò kà fún nínú gbogbo ẹ̀gbẹ́ kí ni yé ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nǹkan mi ń bẹ èèyàn kà á ó ti pẹ́ téèyàn ti ka nǹkan yẹn òun expect ó lè jáde ó kàn rí tó bá rí báyìí iná yọ láyà rẹ̀ wọ́n dẹ̀ ní kò ní jáde o àmọ́ o attend class níjọ́ tí wọ́n ń sọ o lè ká níjọ́ yẹn ṣùgbọ́n ti pẹ́ tó bá wá fẹ́ máa bá ọpọlọ wá mú bẹ́rù rẹ̀ fi sílẹ̀ wá dúró wá jẹ́ ọpọlọ mọ̀ ṣiṣẹ́ ọpọlọ lọ mọ̀ blues gbogbo bẹ́ẹ̀ ni yẹn ti sọ níjọ́ yẹn ló mọ̀ kó wá níjọ́ tó ká
yóò máa kó wá tó bá ti jókòó tó bá yá ọkàn pẹ̀lú gbọ́ gbogbo ẹ̀ lọ́kàn fún ọpọlọ tí kìí fa gbóòmì ọpọlọ tó máa ẹlẹ́ẹ̀kẹta òun lè tó ṣe wípé o kára àmọ́ tí ẹ̀sán bá ti wọ̀ àbó orí pé kí ní ẹ pọ̀ o lè rí kàtá o wá bẹ̀rẹ̀ sí ní kàn glance through gbogbo ẹ̀ o ń wo báyìí pẹ̀lú ọ̀rọ̀ tó bá wọlé tó bá jáde bó ti wulẹ̀ orí kankan àwọn ìpele mẹ́ta yẹn ìgbà tó ní bẹ́ẹ̀lẹ̀ tí mo máa ń ṣe nìyẹn tí n bá ti rí pé àwọn eléyìí mi ò lè kọ́ bá rẹ̀ màá wá máa sí glance gbogbo ẹ̀ máa wò ó pàdé ìyẹn máa ń ṣe ìyẹn towards the time tó bẹ́ wọn example ó kàn máa sí gbogbo ẹ̀ ó máa wò tó bá lọ jáde ó kàrà farabalẹ̀ ní gbogbo tó ti wò yẹn pẹ̀lú ọgbọ́n tọpọlọ rẹ bá gbádùn tí èyí ṣe ọpọlọ tó fagbó tí èyí tọpọlọ tí rò rò tó bá farabalẹ̀ pẹ̀lú ọpọlọ iṣẹ́ tó náà ṣe síbi ọpọlọ iṣẹ́ tó wà ẹ́ torí gbogbo nǹkan a bá ti rí ẹwà ọmọ adára Quran téèyàn bá fẹ́ Quran ó gbúdọ̀ ní kọ́pì kan ní kò rí a torí pé ó ti wo last page kí ló bẹ̀rẹ̀ the next page ọpọlọ yóò lọ gbé wá tó bá lọ lo Kùránì ní tí tó bẹ̀rẹ̀ next page ìbẹ̀yẹn tó bá yàtọ̀ sílẹ̀ ló dà gbogbo tó yí bá ti rí yálà ó kádádó tó yí bá ti rí yóò sọ sínú pé tó bá lè farabalẹ̀ ṣùgbọ́n anxiety mo dánú mi ká òmìnira kódà ń tí mi mà psychologically ma balance ń ṣe sáàjì kọ́kọ́ fílé rẹ̀ èyí tó yé mi dáadáa jẹ́ ìṣẹ́lẹ̀ tó máa wá padà sórí pẹ̀lú ìgbọ́ ọlọ́ kódà yóò tún dán mọ́rán gan bí tí mo kà lọ bọ́lá ṣe dá ọpọlọ nìyẹn àbí gbogbo tó bá rí pé òun kà òun rántí òun kà òun rántí mú gègé kọ́ ma kọ sílẹ̀ lóbi jẹ́ pé ayé ká mọ́ kọ nóòtì mọ́ kókó bá wa tó mọ̀ pé bọ́bá tí ń kọ nóòtì ó ká nìyẹn gbogbo tó fọwọ́ kọ ó rántí fún ọpọlọ tó mọ́ tó bá ti lè fọwọ́ kọ nǹkan bó ṣe ń kọ nìyẹn ọpọlọ ń gbé wá torí pé bó ṣe ń kọ ọpọlọ ló fi ń kọ ọpọlọ ló ń ṣiṣẹ́ gbogbo nǹkan yẹn dẹ̀ ní kò sí tó lọ ọlọ́mọ rẹ̀ kọ́ ju gbogbo ẹni ó kẹ́ dìpẹ́ǹd lórí ibi tó ọpọlọ ṣe bá rí kọ́ dé sí lẹ́yìn tó túmọ̀ sí pé téèyàn bá wo iṣẹ́ tó lọ́wọ́ bá ṣe síbi ọpọlọ iṣẹ́ tó kù áyà ní èyí nìyẹn tó fi jẹ́ pé ẹ jẹ́ ká tọ́jú ọpọlọ wa ọmọ ṣe nǹkan kékeré ẹtù fún lọ́gọ́rùn gbá tíṣà ní ìfẹ́ tọ́mọ bá tẹ̀ orí yóò ti máa ná gbogbo èjì tó ń ṣiṣẹ́ ibẹ̀ ló wà ọpọlọ bí art bó ṣe pàtàkì tó kò lè ṣiṣẹ́ òun àtọpọlọ ní òjò ṣiṣẹ́ ọ̀ ẹ̀yẹ gbọ́mọ lórí mọ́ àwọn ọmọ ìṣeré wá wọ́n jẹ́ ògbó ìyọ̀sí olùfẹ́ mọ́lẹ̀ ògbó ìlú rẹ̀ gbogbo àwọn nǹkan ẹ jẹ́ ká ṣọ́ra fún alẹ́ táìsì sínú ilé gbogbo ẹ̀yìn ọ̀pọ̀ omi tún dálẹ̀ ó kàn tó fara pa ògbó ìlú rẹ̀ ó lè mọ́ bẹ̀rẹ̀ níjọ́ kan ó lè pẹ́ láàbùsọ́ tó gbogbo ọ̀làjú náà à ń para wa bí èdè náà ọlọ́kùnrin látara àti eléyìí ẹ kíyèsí táwọn máa jẹ ẹjá máa mú omi dáadáa ọpọlọ wá ní ìdí omi ìgbà ní ẹ máa ka nǹkan nígbà míì ọpọlọ rẹ léde ẹ̀yìn báyìí yóò dàbí pé wọ́n fún aṣọ yóò sì sẹ́n yọ mú mi máa mú omi dáadáa ọpọlọ yìí yóò fẹ́ omi kéèyàn wọ́n mú omi dáadáa gbogbo àwọn nǹkan wọ̀nyí Kùránì ti fi ìpìlẹ̀ ìmọ̀ yẹn yé wa ọlọ́run bá bí sọ wípé wájá wọn lákùnrin sánmà wà àbìsọ́rọ̀ wà láàfíìdà ọjọ́ ẹ̀lẹ́kùnrin
ọpọlọ kókó ẹlẹ́ẹ̀kẹrin náà ní pé gbogbo àwọn tá a fi dáńtá dà léyìí ọlọ́nà tó wà ìríran ni ìgbọ́ràn ni ó wá fi làákàyè sí ọba òun ní ògbódò má sí ń bẹ̀ ojú lè má sí ìríran lè má sí ìgbọ́ràn lè má sí òdí ẹ̀kọ́ lọ́wọ́ irinṣẹ́ lásán nìyẹn jẹ́ ẹni tó fọ́ lójú pẹ̀lú ògbọ́ ọlọ́run tó bá dé ẹnu ọ̀nà yìí tó fẹ́ jáde yóò fi òtí rẹ̀ iṣẹ́ tó yẹ kó dúró ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó bá ti débi kòtò á fi pé yóò wá máa ṣe ní ìmọ̀ pé báwo ló ṣe mọ̀ pé kòtò rẹ̀ á fi ilẹ̀ orí ti sá ewu àwọn àbájá ọpọlọ yẹn ni ó máa sọ bẹ́ẹ̀ ẹ̀rì afọ́jú yóò tún àwọn lágbègbè wọn lápùrẹ́ ẹni kò sí wá wọ́n ti ṣe ìgbé ìyẹn láti máa gáìdì wọn láti mọ ewu ojú ni ò sí ọpọlọ ń bẹ ẹ̀yẹ ẹ̀sìn máa wẹ́ tí ò bá ríran ọpọlọ wọn máa ń mú bẹ́ẹ̀ nìkan báyìí lágbàdákọ̀ ìwọ tó sì ríran o lè má dàbà tó bá gbọ́ voice kan á separate pé rárá ẹni báyìí sọ yóò mọ̀ òórùn lásán lálẹ́kọjá fún kẹ́kọ̀ọ́ òórùn torí pé ojú òsì mọ́ ọ́gáǹsì òkùnrin yóò ti wá tírèèni àwọn ọ́gáǹsì ọpọlọ yẹn láti lè máa ṣiṣẹ́ ojú gbogbo àwọn nǹkan wọ̀nyí Al-Qur'ani ti kọ́ wa áyà yìí Suratul Nahl áyà 78 bó ṣe wà yẹn ó ti tó láti fi gbé ìmọ̀ tó pọ̀ jáde táwa dá padà sínú Al-Qur'ani láti lè mọ ìwé ìmọ̀ ìwé òye ní Al-Qur'ani gbogbo ẹni tí bá kà èyí kókó ẹlẹ́ẹ̀karùn-ún táàbù wa mú táàbù dákẹ́ tafsir lẹ́yìn táàbù máa fi tẹ̀síwájú ọ̀la insha Allah ọlọ́wọ́n ọba ní la'allakum tashkurun ọlọ́wọ́n ọba ní gbogbo ń ta kàkálẹ̀ yí pátá àti gbọ́ran ni àti ríran ni àti làákàyè ní kẹ́ẹ̀lẹ́ fi nímọ̀ kẹ́ẹ̀lẹ́ fi jí èèyàn láyé kẹ́ẹ̀fì yàtọ̀ sí ẹranko kẹ́yìn náà ó lè establish personality integrity bẹ́ẹ̀ni ká bá fẹ́ fi ọ̀rọ̀ kọ̀ọ̀kan ká lè mọ̀ sọ̀rọ̀ ọ̀ mẹ́tò bá sọ̀rọ̀ nítorí integrity ẹ̀ ọlọ́run ọba ní gbogbo èyí tí mo ṣe fún yẹ kẹ́ẹ̀lẹ́ dára ní kẹ́ẹ̀lẹ́ ní àpọ́nlé kẹ́ẹ̀lẹ́ ní iyì gbogbo ẹ̀ pátá nítorí kí ni mo ṣe fún kẹ́ẹ̀bà lè fi dúpẹ́ fọ́lọ́run ní kẹ́ẹ̀lẹ́ fi dúpẹ́ fọ́lọ́run ní gbogbo ìmọ̀ yẹn kẹ́ẹ̀lẹ́ fi mọ ọlọ́run ọ̀nà wo láàfin ìmọ̀ wa dúpẹ́ fọ́lọ́run káfí sí gbogbo ìmọ̀ tá a bá wá mọ̀ tá a wá sí lọ́mọ àdúpẹ́ gbogbo ìmọ̀ tá a bá mọ̀ tá a náà ní ọlọ́run ọba mọ́ àdúpẹ́ orí tó lè fún wa kókò ẹlẹ́ẹ̀karùn-ún nìyẹn nínú àyà kan tá a tún lè la'allakum tashkurun ọlọ́run ẹ̀ káwá wò lọ ẹ̀ wò pọ̀ kí ni títí mo fi ṣe fún ní kẹ́lẹ̀ sí ní òye ìmọ̀ tẹ́lẹ̀ ẹ̀pá gbogbo ẹ̀pọ̀ ẹ̀fẹ̀ tẹ̀lé mi ẹ̀fẹ̀ máa ń gbé títóbi èmi ọlọ́run ọba ga ẹ̀fẹ̀ máa ran iṣẹ́ ìmọ̀ ọlọ́run lọ́wọ́ ẹ̀fẹ̀ máa polongo ìmọ̀ ọlọ́run ẹ̀fẹ̀ máa jọ́sìn ìmọ̀ ọlọ́run ìtumọ̀ ẹ̀yẹ ni pé àfi dúpẹ́ orí lọ́lọ́ ṣe fún wa ṣùgbọ́n òpẹ́ ń lọ́rọ̀ bá fún gbogbo àwọn ọmọ wọ̀nyí tó fi kọ́ ọ̀tọ̀ ọlọ́run kò dúpẹ́ o di pòfẹ́sọ̀ látara kó di pòfẹ́sọ̀ ó padà kọ̀ǹkúrú pé kò sọ́lọ̀ mọ́ ẹ̀wọ̀n tó bá já látara pé sáyẹ́ntìsì ni ó padà sọ lórí kò yẹ ká máa ń sin náà wọn bá má ó dẹ̀ ń pèpè sí díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dẹ̀gbà tí wọ́n tẹ̀lé ọ ọlọ́wọ́n bá ní kí ṣe torí ibi ṣe bó lọ́pọ̀lọ́ lójú ọmọ ẹ̀sọ́ bẹ́ẹ̀ kò sí pátá bá sọ̀rọ̀ lébi a máa ń sọ̀rọ̀ pòfẹ́sọ̀ rẹ̀ bàtà ń bẹ nílẹ̀ tí a bá wà especially a bá wà ní GLS class
gbàrọ̀ gbùdù gbogbo pàpọ́ǹtì lẹ́jọ́ wọ́n ṣe tẹ́ni ẹ bá ti wá ń wá ẹni ẹ bí i alágbẹ̀ẹ́ ẹni tí ó rí òwe yóò wà pẹ̀pọ̀ owó pòfẹ́sọ̀ tó ń kọ́ wa ẹni tó lé ní kódà tó bá ti lè wọlé wọn ò bí ọjà kó jáde tó bá ti jáde wò lè wọlé lọ níbi tó ń wọlé sí kódà pòfẹ́sọ̀ ẹgbẹ́ kò gbúdọ̀ tábìlì níbi tó lè dé ṣùgbọ́n tí ọkùnrin yẹn kájé yóò dúró wọlé yóò ní ìtàbá ní káàkiri náà tó bá ti bà tán tó bá lè gbé my prof ọkùnrin kò jẹ́ nígbà mú pẹ̀lẹ́ ó wá ní lọ́kọ̀ wá ní iṣẹ́ ọmọ ẹni yẹn aláàmù who is my boss ọgọ́ is a professor pé kó ṣe wà ní ọ́fíìsì ẹ̀ ó sì wá ọ́fíìsì ó ní tó ṣe òun àti ìyàwó ẹ̀ ló jẹ́pẹ́ ní obìnrin ẹ̀ṣẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ anisa òṣàyá nínú kò ní ilẹ̀ lánà náà ó rí láì ní ṣàrí ìṣàyá àwọn obìnrin yẹ́rí ẹni rẹ̀ ni wọ́n ẹni ọlọ́run láwọn obìnrin ṣùgbọ́n ṣùgbọ́n tètè lò wọ́n wọ́n ní pòfẹ́sọ̀ yìí wọ́n àti àwọn ẹ̀jọ́ ní gbóná wọn sọ ṣe mọ̀ obìnrin dáyà ọkùnrin náà gbà ní ọkùnrin lọ́dún dáyà ní kó má sọ̀rọ̀ obìnrin ló gbé ọkọ rẹ̀ káàrẹ̀ ó fẹ́ máa bínú máa kọ̀ wá sí campus ìbínú sí lábọ̀ ẹ̀ ọkọ̀ olùjà kó olùjọ́ ọ̀nà tó mọ̀ gábá tó fi ọkọ̀ lójú kì í ṣe pé fatal accident ó kọ̀kọ́ ìlú nǹkan bó ṣe kọ́ ó borí gbàǹgbà níbẹ̀ yẹn sport yẹn náà ó ti gbàgbé gbogbo ọ̀gá tó wà gbogbo yẹn ká lọ bá ń bẹ̀ lórí kò sí tó sọ kò dẹ̀ tí tó ṣe lọ́tọ́ àmọ́ ó ti ní internal injury nínú ọgbà eré tí wọ́n pè bí eré kò máa gbára kọ́ wọn kíláàsì kọ́kọ́ àwọn ènìyàn bálabàlá ní kọ́ ọ̀rọ̀ tí ń sọ ó tako gbogbo nǹkan à tó wà fúra pé ẹni tí ní problem wọ́n tọ́jú kó sàlẹ̀ wọn gba sálárì gbà ní wọn ò tètè dá lórí ẹgbà tó yá kó ní wọ́n máa fa gba àwọn dọ́kúmẹ́ntì yá ẹ̀yà tí ọ̀rọ̀ sí wọn dá pé bí pé sáàfù ní tẹ́lẹ̀ pàápàá jùlọ ní fakọ́tì yẹn lórí kan òun àlọ́ rẹ̀ pé owó tó gbà ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ fi ṣe o lásán àwọn ọ̀dọ́ òṣèlú bí láì ṣe níyà kí ni ẹ̀kọ́ tó fi fẹ́ káwọn jáde ńlẹ̀ ẹ̀wò ọdún tó lò kó tó di pòfẹ́sọ̀ ẹ̀wò wàhálà ẹ̀wò ìjáàsì ọgbogbo ẹ̀ láàrin second tó forí gbàngàn rẹ̀gbàgbẹ́ ìjáàsì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run nìkan lọ́ba yágbára gbogbo ohun tó wọ́n ìjọ ìwọ́n ló fọ́ ó lè gbà at any time ẹ má gbèrò ara sọ́dọ̀ gbogbo tó ṣe fún wa ẹ̀rọ alágún Agbúrò ọmọ bí gbogbo ẹ̀dùn pẹ́ ọlọ́run ni ọpẹ́ wa náà sì ní ká máa sí lọ. Àbẹ̀rẹ̀ ọba ní tóbi rẹ̀ mọ́sẹ̀ wá lẹ́ni tó kọ jẹ́. Ṣé wá lẹ́ni tó mọ rírì orin tó ṣe fún wa ká sì lè máa sí lọ bó ti tọ́ àti bó ṣe yẹ. Pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́wọ́ adájọ́ ìṣòro wa ló níbi dábàdé kò ní ilé sáǹfààní ìbéèrè tó wọ́jọ́ ti lọ. قالوا ما قصوا وجلاله عظم الزواج وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته.